Assalamu alaikum wa rahmatulahi ta'ala barakatuhu. Mo ń fi àsìkò yìí kí ọlọ́run ọba àrà, ọba tí ò sírú ẹ̀, òun náà lọ́ba àná, lọ́ba òní, lọ́ba ayérayé. Allahu akbar, Allahu akbar. Ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú al-Qur'an pé afala yansuruna ilal ibili kayfa uliqa. Sadaqallahu mawlana al-azim. Ọ̀rọ̀ ọlọ́run leléyìí o. Allahu akbar. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáńláyé lórí ìkànnì iléeṣẹ́ yìí, Imam Olúwakẹ́mi TV, ọ̀dọ́ ló ń sọ fún wa ní al-Qur'an, òun náà láti rí iye ọlọ́run ní ẹ wòye sí i. Kí náà lóye tẹ́ ẹ fẹ́ wò ó náà ni ẹ wo ràkúnmí ọlọ́run náà leléyìí o. Bí ti ànábì Sọ́líù ṣe rí pé ràkúnmí Sọ́líù leléyìí, ràkúnmí ọlọ́run gangan náà leléyìí. Ọlọ́run ní afala, lẹ́yìn ìgbà tá a wá sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run níbi lábúrò ẹni ẹ̀kọ́, ẹni òfò, ẹni kàlákà. Àwa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọba Allah, ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run. Ọlọ́run ní ìrẹ̀ oúnjẹ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa wípé afala yansuruna ilal ibili kayfa uliqa. Ọlọ́run ní ẹ̀yin náà ẹ wòye, ẹ wò bí mo ṣe dá ràkúnmí mi. Ràkúnmí ọlọ́run leléyìí o. Gbogbo àtàbà rí ràkúnmí ọlọ́run leléyìí, ẹ̀yin náà wò bó ṣe rí, kàyéfì ńlá ni. Tí ràkúnmí bá jẹ tán yóò tún sọ ibì kan tẹ́gbẹ́ oúnjẹ tí ó jẹ láàrin ọdún mẹ́ta yóò tún fi síbi ikùn rẹ̀, ibi èsì ìpa láíláí. Ẹ̀yin ọmọ ìyá wa wallahi súnmọ́ billahi alladhi la ilaha illa huwa. Ẹja á máa sin lọ́hún. Ẹja á máa sin lọ́hún. Ràkúnmí tẹ̀ ń wò yìí, gbogbo nǹkan pátá ló pé sí lára. Ìtọ̀ ràkúnmí wallahi làásì ìwòsàn ni. Ìtọ̀ tí ràkúnmí ń tọ̀ nínú abẹ́ rẹ̀ wallahi ìwòsàn ni. Kò sí ìwòsàn tí wọ́n fi wò, wallahi kò tí ì sí ìwòsàn náà. Ẹni tó bá lárùn ọpọlọ wọn máa fi wò. Ẹni tó bá tún lárùn míì náà wọ́n máa fi ìtọ̀ ràkúnmí, wọ́n máa fi wo oríṣiríṣi àrùn. Lẹ́yìn ikú nìkan àtògbó nìkan náà ni ìtọ̀ ràkúnmí ò lè wò. Ẹ̀yin ọmọ ìyá mi, Ọlọ́run ní ẹ wò afala yansuruna ilal ibili kayfa uliqa. Ọlọ́run ní ẹ wòye sí bí mo ṣe dá ràkúnmí. Ẹ̀yin náà wò ó, Allahu akbar. Ní wọ́n fẹ́ pa ràkúnmí jàmá, wèé du lọ́rùn o, wallahi wèé du lọ́rùn, wèé du bí ajé, wèé sì du bí ẹran. Ọlọ́run náà ni o, Ọlọ́run náà ni ọba àrà. Ọba mo ṣe tán, ta ni ó bí mi, ta ni ó mú mi. Nínú àyá al-Qur'an, Ọlọ́run sọ fún sẹ́lá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú surat Ali Imran. Ọlọ́run huwa alladhi yusawwirukum kayfa arham. Ọlọ́run ní ìrẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam huwa alladhi yusawwirukum fil arham kayfa yasha. Ọlọ́run bó bá ṣe wù mí Ọlọ́run, iná mo ṣe máa ya fọ́tò ẹ̀dá níkùn aláboyún. Kayfa yasha. Ọlọ́run tó bá wù mí ń fojú bí tó yẹ kó jọ wà, etí ó wà ń bẹ, iná wà ń bẹ. Kayfa yasha. La ilaha illa huwa. Wallahi kò sẹ́ni tó dàbí Ọlọ́run. Irú olówó ń bẹ, irú àbá ń bẹ, irú mẹ̀kúnnù, ṣùgbọ́n kò sí Ọlọ́run. La ilaha illa huwa al-azizu al-hakim. Ọba táwọn ròyìn náà lọ́bọ̀ ọ̀jọ̀gbọ́n o, wallahi ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run. Ẹ̀yin náà wá wò ó, ẹ wo ràkúnmí yìí, èèmọ̀ ni o, wallahi èèmọ̀ ni. Ràkúnmí náà lọ́lọ́run lò fún ànábì wa Sọ́ọ̀lìhù alayhi salatu wa pé ńgbà tí wọ́n ní kí ràkúnmí ọjà látara, ràkúnmí tó jà látara àpátájọ́ náà leléyìí o. Eléyìí ọba Allah subhanahu wa ta'ala wọ́n sọ ìgbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Ràkúnmí ọlọ́run leléyìí. Nítorí ìdí eléyìí gbogbo ẹ̀yin náà tí ẹ̀ ń wò yín náà, Ọlọ́run dá ràkúnmí lọ́nà àrà, lọ́nà ìyanu. Ọba Allah mọ́ ba oríire ẹnì kọ̀ọ̀kan wa jẹ́. Wala hawla wala quwwata illa billahi al-ali. Ẹ ṣe ń wò yẹ̀ yín náà, ẹ máa subscribe sórí péjì yín, ẹ máa subscribe sórí ẹ̀, ẹ máa subscribe sórí Imam Olúwakẹ́mi TV. Ẹ lè máa share rẹ̀. Ràkúnmí ọlọ́run leléyìí, Ọlọ́run mọ́ sa ìgbàdúrà ẹnì kọ̀ọ̀kan. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh.